ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa o. Gbogbo ọmọ Yorùbá, ọdẹ ọdún bí ṣe dáadáa làbálẹ̀. Ǹjẹ́ ẹ ti gbọ́? Ó ti dójú ẹ̀ báyìí. Bẹ́ẹ̀ ni o, ó ti dójú ẹ̀. Àwọn agbésùnmọ̀mí lọ́wọ́lọ́wọ́ tá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti jí àwọn ẹlẹ́ṣọ́ ààbò Nàìjíríà. In fact, àwọn ọ̀gá àwọn ẹlẹ́ṣọ́ ààbò Nàìjíríà òun ni àwọn agbésùnmọ̀mí wọ́n jí gbé láìpẹ́ yìí. Bí ìròyìn náà dẹ̀ ti ṣe ń lọ, lẹ́yìn tí wọ́n jí wọn gbé, àwọn ẹbí àwọn ará bí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kígbe síta pé ẹ gbà wá o, àwọn ajínigbé yìí wọ́n mà ti jí àwọn bàbá àwọn gbé. Pa àwọn tí wọ́n jí gbé àwọn gangan ni breadwinner ilé o. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, ní àdúgbò Kogi, òun ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀. Àfi k'Elédùmarè ṣàánú wa ni. Ládùúgbò Kogi òun ni ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n jí ọ̀gá àwọn ẹlẹ́ṣọ́ ààbò, in fact defence minister's office directors, àwọn ni wọ́n jí gbé. Lọ́wọ́ yìí àwọn ẹbí àwọn arábí ti pariwo síta pé eléyìí tó ṣe pabambarì rẹ̀ tí ó nípọn tó lágbára òun ni wípé wọ́n ní káwọn lọ mú 150 million naira wá. Bí bẹ́ẹ̀ kọ́ wọ́n máa pa gbogbo wọn dànù. Ó ti wá dójú ẹ̀ báyìí. Àwọn kan máa ní kí ló wá dé tá à ń rẹ́rìn lórí àwọn ọ̀rọ̀ yìí. Àwọn èèyàn ni wọ́n jí gbé yìí, àwọn kan dẹ̀ ń rẹ́rìn. Ọ̀rọ̀ yìí ó gba ẹ̀rín nígbà tí à ń pariwo lọ́tùn tá à ń pariwo lósì pé ìjọba wọn ń jí wa gbé, wọ́n ń jí wa gbé lọ́tùn lósì. Kò mà sẹ́ni kankan tí wọ́n sọ ń pa bẹ́ẹ̀ ni, kò sẹ́nibody tó sọ ọ̀rọ̀ nípa bó ṣe ń lọ. Instead wọ́n tún arrest àwọn ọmọ ìlú ni. Ṣùgbọ́n lọ́wọ́ yìí ó ti wá kan everybody báyìí. Ṣèbẹ́yìn náà ti rí bó ṣe ń lọ, ó ti wá kan gbogbo wọn. Kidnappers demand 150 million naira defence ministry directors as highway abduction surge in Kogi. Àwọn bíi Méfà àwọn ni wọ́n jí gbé. Wọ́n dẹ̀ ní àwọn eléyìí defence ministry directors ni wọ́n jẹ́. Ó ti wá dà báyìí. Ṣé báwọn eléyìí gangan ni wọ́n wà ní ibi tí ó yẹ kí wọ́n máa ṣọ́ àwọn ènìyàn. Àwọn gan ni wọ́n wá jí gbé. Ẹ mọ̀ pé ó ti pẹ́ tí wọ́n ti ń pariwo kíní pé ó níbi tó máa dé, ẹ̀yin gangan ni àwọn agbésùnmọ̀mí yìí wọ́n máa jí gbé bẹ́ẹ̀ fẹ́ bí ẹ kọ̀. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, àfi kí Ọlọ́run kó ṣàánú wa ni. Wọ́n ní a coordinated ambush along the Kaba-Lokoja highway in Kogi State has led to the abduction of 6 senior directors from the Federal Ministry of Defence, with their captors now demanding a ransom of 150 million naira. Ṣé bẹ́ẹ̀ náà ti rí bẹ́ẹ̀ yẹn? Nígbà táwa ń pariwo olóyè Sunday Igboho pariwo títí, Nnamdi Kanu fúnra ẹ̀ pariwo títí pé ìlú yìí ò rọgbọ, láìpẹ́ láì jìnnà yín gan ó máa kan everybody. Ó ti kan àwọn eléyìí báyìí o. Ọmọ Yorùbá, bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, àṣírí wọn máa tú lẹ́yọ kọ̀ọ̀kan ni. A ti pariwo títí, olóyè Sunday Igboho náà ti pariwo títí. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní jí àwọn olórí, in fact àwọn olórí àwọn sójà, defence ministry directors, àwọn director lọ́nlọ́n, àwọn ni wọ́n jí gbé yó. Wọ́n ti ní ẹ lọ gbé 150 million naira wá ká tó release wọn. Bí bẹ́ẹ̀ kọ́ gbàgbé àwọn eléyìí wọ́n ti lọ nìyẹn. In fact kí ni probability wípé tí wọ́n bá tiẹ̀ sanwó yẹn wọ́n máa release wọn, nígbà tí gbogbo àwọn ọmọ ìlú tí wọ́n ń pariwo ẹ ṣàánú wa, wọ́n ń jí wa gbé lọ́tún, wọ́n ń jí wa gbé lósì. Àwọn wọ̀nyí wọ́n ṣe bíi pé kò kàn wọ́n. Ká tó wí ká tó fọ̀, gbogbo àwọn tí wọ́n jẹ́ wípé
wọ́n ti pa àwọn èèyàn lóríṣiríṣi, àwọn ni wọ́n tún dàpọ̀ mọ́ àwọn ọmọ ẹgbẹ́ ológun. Lọ́wọ́ yìí àwọn ẹbí àwọn arábí wọ́n sá jáde ni o. Bẹ́ẹ̀ ni àwọn ẹbí wọn ni wọ́n sunkún síta pé ẹ gbà wá kẹ́ pé breadwinner wa ni àwọn tí wọ́n jí gbé yìí. Tọ́ bá tẹ̀ ní pé ká lọ wọ́wọ́ wá, iṣẹ́ mélòó ló wà lọ́wọ́ tiwa tá a fẹ́ rówó. Àwọn tí wọ́n ní owó tó yẹ kán lè sá kiri rèé tí wọ́n máa lè rówó, àwọn lẹ ti jí gbé yìí. Wọ́n ti pariwo pé ìjọba bàbá Tinubu ẹ ṣàánú o. Ẹ ti rí pé ó ti wá ń kan everybody báyìí. Gbogbo wọn tó ń wò pé abẹ́gi kò sí nǹkan tó kan ẹ jáde. Ṣèbí wọn náà ti rí ń sìn, ṣèbáwọn náà ti rí bó ṣe ń lọ báyìí. Ó ti kàn wọ́n. Gbogbo àwọn èèyàn tẹ̀ ti pariwo síta láìpẹ́ pé ẹ̀yin agbésùnmọ̀mí torí Ọlọ́run kí ló dé tó fi jẹ́ wípé ẹ máa fi àwọn tó yẹ kẹ́ ẹ jí gbélẹ̀, ẹ máa jí àwọn ọmọ ẹ̀kúnnù tó yẹ pé wọ́n tiẹ̀ lọ́wọ́ sí gbogbo bí àwọn ètò òṣèlú yìí ṣe ń lọ. Àwọn lẹ máa jí gbé. Àwọn tó yẹ kẹ́ ẹ máa jí gbé rèé. Ó ti wá ṣẹlẹ̀, wọ́n dàbí wọ́n ti wá gbọ́ràn sí gbogbo àwọn ọmọ ìlú lẹ́nu pókè. Àwọn sójà, àwọn olóṣèlú, àwọn la máa jí gbé. Ìdí rèé tí wọ́n fi ní pé ẹ lọ mú 150 million naira wá. Tó gbogbo àwọn ẹbí wọn ti ń sunkún pé ẹ ṣàánú wa, ẹ ṣàánú wa, kò sówó ńlẹ̀, ẹ bá fi àwọn ara wa lẹ̀, in fact ẹ fi àwọn ẹbí wa lẹ̀ láyọ̀ àtàlàáfíà kan máa lọlé. Ẹ gbọ́, ṣé bọ́n ṣe máa ń ṣe nìyẹn? Ṣé wọ́n lè fi àwọn ilé lẹ̀ láyọ̀ àtàlàáfíà ṣẹ́? Ṣé wọ́n lè fi wọ́n lẹ̀ láyọ̀ àtàlàáfíà bí gbogbo ẹ ṣe ń lọ? Kò possible. Àwa náà a ti wí, a ti sọ ẹni ẹ̀ ní gbọ́, àwíwíwí ẹni ẹ̀ ní gbà. Òun ló ti wá dójú ẹ̀ báyìí o. Bẹ́ẹ̀ ni òun ló ti dójú ẹ̀ báyìí o. Àfi kí Elédùmarè kó ṣàánú wa ni. Nítorí pé bí kíní yìí ṣe ń lọ yìí, ṣé na like this we go dey. Lẹ́nu ìgbà mélòó ni àwọn ìjọba Amẹ́ríkà tí wọ́n jáde tí wọ́n pariwo pé àwọn máa wọlé tán tí gbọ́ àwọn kan tó ń ṣẹnu yánmọyànmọ́ pé àfẹ́ ìjọba Amẹ́ríkà o, wọ́n fẹ́ wá jí àwọn resources wa ni o, wọ́n fẹ́ wá ṣe gbá o, wọ́n fẹ́ wá ṣàwò. So ó pè yín kí ẹ máa san 150 million naira ní gbogbo ìgbà, ju àbí kí wọ́n wá ràn yín lọ́wọ́. Lẹ́yìn tẹ́tí 150 million naira kò possible wípé, in fact kò sí probability pé wọ́n máa fi yín lẹ̀. Odidi àwọn Méfà Defence Ministry Directors, Méfà òun ni àwọn agbésùnmọ̀mí, òun ni wọ́n jí gbé. Ó ti wá dà bẹ́ẹ̀, kó máa lọ bẹ́ẹ̀ ni, àfi kí Elédùà máa ṣọ́ wa ni. Ní rí jù báyìí lẹ́yìn èèyàn wa lórí eléyìí. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣó, àtẹ́lẹsẹ̀ abẹ̀nàwò. Ẹni tó bá lámábọ̀ òun là ní dé bá. Ó dàbọ̀.